mo kí gbogbo yín káàbọ̀ síbi ìfọ̀rọ̀wérọ̀ tó ní ṣe pẹ̀lú bàbá wa Èṣù Ọláìlú. Ẹ wo ẹ bá mi gbọ́ nǹkan fìdílé kẹfìdílé nǹkan ẹ máa gbọ́ wínrìn lẹ́nu àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ àwọn olóye nípa Èṣù Ọláìlú. Gbogbo àwọn ìbéèrè tẹ́yìn tí ń béèrè o ẹ má ṣèyọnu àti bá yín dáhùn rẹ̀ sínú fídíò rẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí máa wò lọ́lọ́kan ọ̀dọ̀kan Èṣù náà lè ṣe tànà tẹ́yìn bá gbà bẹ́ẹ̀ ẹ wò ẹ ṣàrà wà nǹkan fìdílé ẹ̀fídílé nǹkan ẹ má gbàgbé láti like comment ẹ bá subscribe sórí YouTube wa Olóòótọ́ TV Èṣù á gbogbo wa. Orúkọ mi ni olóyè ọjọ́ àwo Ṣàngódínà ọlọ́pàá àwọ̀ ẹ̀dú. Mo fi àkókò yìí mo fi kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá wa, mo kí lọ́mọdé, mo kí lágbàlagbà, mo kí àwọn tí a jọ jẹ́ ọ̀dọ́, mo sì kí àwọn ìgbọ́n wa. A kí wa pé a kú ọdún Èṣù, Èṣù láàlú láàróyè ológun òde yóò ṣe ayé gbogbo wa ní rere. A dúpẹ́ pé Olódùmarè fún wa ní orí ọ̀fẹ́ láti jẹ́ kí ọjọ́ òní pé ọjọ́ òní ó kò ọjọ́ òní ó sojú wa lágbára lọ́wọ́ Olódùmarè. Irú ọjọ́ báyìí kò ní jẹ́ ìwọ gbogbo wa láyé láṣẹ ìlú. Pàtàkì Èṣù ṣe pàtàkì púpọ̀ nígbésí ayé ọmọ ẹ̀dá. Ó dáa kí àwa ènìyàn ká fẹ́ràn Èṣù, ká ní ìmójútó Èṣù, ká ní ìkẹ́ Èṣù lọ́kàn, ká máa ṣèkẹ́ Èṣù. Torí pé Èṣù ọ̀dàrà jẹ́ òrìṣà tí ò kì í fi ẹnìkankan ṣeré. Tó o bá ń wá owó, òun ló béèrè fún gbogbo àwọn oríire tí à ń lé kí lọ́jọ́ òní. Èṣù ọ̀dàrà ló béèrè fún gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ọ̀nà wo lọ́wọ́ adìyẹ kó fi jẹ́ pé a ó fi Èṣù sẹ́yìn, a ò lè fi Èṣù sẹ́yìn. Ẹ jẹ́ ká kíyèsí pé lóun tí àwọn bàbá wa àwọn màmá wa máa ń sọ. Bó tilẹ̀ jẹ́ pé nínú ọ̀rọ̀ Ifá ló ti jáde, ṣùgbọ́n tí ń bẹ ni pé àwọn àgbàlagbà wọ́n ṣe nǹkan yìí gẹ́gẹ́ bí òwe. Wọ́n á ní ẹni orúbọ òun náà lè ṣùgbẹ́. Ẹgbẹ́ wo ni kí wọ́n rò tí wọ́n fi sọ bẹ́ẹ̀? Èṣù ọ̀dàrà a ní láti ṣèkẹ́ Èṣù dáadáa. Tó o bá ṣèkẹ́ Èṣù, dandan ni kí Èṣù ó gbé ọ, torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni ajogun tó fẹ́ ja ọmọ ènìyàn. Bí ajogun ṣe fẹ́ ja ọmọ ènìyàn yìí, Èṣù ọ̀dàrà ni ló mọ̀ nípa wọn, torí pé àwọn ajogun yìí ṣe ń táwà rí náà rí. So tẹ́ṣù ọ̀dàrà bá ti rí náà rí wọn, òun ni ó láǹfààní àti lọ rè bá Ọ̀rúnmìlà. Ẹni rẹ̀ yìí o, ogun báyìí ló fẹ́ jà o, nǹkan báyìí ló fẹ́ ṣe o. Ìwọ Ọ̀rúnmìlà pé ṣàkíyèsí kó ṣe nǹkan báyìí fún ẹ. Ọ̀rúnmìlà ó wá jẹ́ kó yí akápò, ọya ẹ̀jẹ̀ ẹ lọ rè tọ́jú eku, ẹ lọ rè feku rúbọ. Eku yìí ni Ọ̀rúnmìlà ó fi lé Èṣù ọ̀dàrà lọ́wọ́. Ọ̀dàrà ó wá gba eku, yóò fi lé eku lọ́wọ́ lásìkò ìgbà tí eku ń wá eku. Bó bá ti fi eku lé Èṣù ọ̀dàrà lọ́wọ́, eku ti kúrò nínú ìrìn àjò ayé wa nìyẹn. Gbogbo aládàra rẹ láyé, àdàrà dùnú láyé, àdàrà fọkànbalẹ̀ láyé, ẹ̀là ìbọ̀rú ẹ̀là ìbọ̀yè. Ọmọ Èṣù ni mí, mo rí, mo mọ̀, kódà mo gbà. Èṣù kìí ṣe Sátánì, ǹjẹ́ yìí náà mọ̀? Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Èṣù kìí ṣe Sátánì. Ẹ̀yin èèyàn mi, àbí bò ni? Èṣù kìí ṣe Sátánì.